ṣé àwọn baba ńlá wa yẹn ẹ wo àìmọye ẹrú ló máa ń káàkiri náà máa ń kó káàkiri láyé àti tẹ́yẹ̀ bá dẹ̀ nífẹ̀ẹ́ ẹrú bọ́ bá bá nífẹ̀ẹ́ ẹrú ó nífẹ̀ẹ́ ẹ wá gbọ́n pọ́kànbí onísábẹ́ oníkókó kò é ṣe pé ọ̀kànbí lọ sí Benin Republic ẹrú tí wọ́n mú wá láti bẹ̀rẹ̀ òun ni bàbá bá sùn kì í ṣe pé Ọ̀rànmíyàn ọjọ́ ọmọ ẹ̀ ló dábì nílẹ̀ náà àwọn Benin tí wọ́n exist ọmọ wọn Ìhémidé ní kíni òun ni nígbà tí Ọ̀rànmíyàn fi ogun jabẹ̀ òun lọ bá ìkan nínú àwọn ọmọ kábíyèsí wọn ni ó bá sùn ọmọ yẹn lọ wá bí ọmọkùnrin yẹn ní right wípé àbí tọ́wájú ọmọbìnrin sẹ́yìn ẹ̀rẹ́ kò lẹ́yìn níjọba bẹ́ẹ̀ náà ni ìgbómìnà Ìlá ọmọ Ìlá ni Ọ̀kànbí náà tó ní ìkànnù wọn náà ọmọ tí a bá sùn ọkùnrin ló bí wọn ló di bí ọ̀rọ̀ kẹbárí onípópó náà same thing bó ṣe rí Ìjẹ̀ṣà náà Ìjẹ̀ṣà ti wà Ọ̀kànbí báyìí kan náà àwọn ọmọ Ìjẹ̀ṣà sùn wọn ló fi bí ọkùnrin láti ní bàbá rẹ̀ ọmọọba ni àṣẹ bàbá rẹ̀ ló fi di ọba kẹsẹ pé bóyá Ọ̀kànbí bímọ àwọn ogun wọn wá ń sọ èdè tán yàtọ̀ ìyá wọn ló sì tọ́ bẹ́ẹ̀ náà ní Ṣàngó náà ó kọ Yorùbá rẹ̀ ní Tíẹ̀là Ẹ̀là ó kọ tí ìyá rẹ̀ sọ ó kọ àwọn ló pé Ṣàngó ni so ẹ lè sọ fún ẹ pé Ṣàngó Yorùbá kan ti wọlé náà kò ìrọ́nù nítorí kò sí nínú kò sí ó kọ tí ọba ti sínú Yorùbá kì í ṣe.